torí most of you condition tẹ́nìkan wà tó fi wá ṣẹlẹ̀ kejì kí n rò ẹ rò pé gódìgà ni ẹ rò wípé kò fẹ́ jókòó ìyà jíjẹ yẹn òun lẹ́yìn rí as condition mọ̀ pé oníkálùkù ti níbi títí ń jìyà bọ̀ oníkálùkù ló ń build life ẹlòmíì wà tí ò bọ́kùnrin sùn rí tó jẹ́ pé virgin ni tó dẹ̀ tí ò dẹ̀ jẹ́ tí ì ṣe ìyàwó àkọ́kọ́ bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín bìlífù páwọn tán ti ná gbàrà náà gbòòrò náà máa wá ṣe ìyàwó kékeré now mo wá sọ mo níṣẹ́ ó fẹ́ lọ díìgì góòdì bẹ́ẹ̀ ni ni àbí torí owó wọn ló ṣe fẹ́ lọ ó lóun ò lọ torí owó pé torí òun lówó tòun gan lọ́tọ̀ òun ní mọ́nì tòun lọ́tọ̀ láì tóun dẹ̀ fi lè tọ́jú ara òun àwọn ọmọ òun dẹ̀ ti wà òkè mo níṣẹ́ ti wá rí wípé kì í ṣe gbogbo àwọn ìyàwó kékeré náà wá díìgì góòdì kì í ṣe gbogbo àwọn ìyàwó kékeré náà wá nítorí wípé wọ́n fẹ́ ṣe ìrìn àrè ẹni tó ti rìnrìn àrè tí rìn àrè ti mọ́ lára kò lè ṣe ìyàwó kékeré o torí tó bá ṣe ìyàwó kékeré oṣù 6 ọdún kan ó lè má fojú kan ọkọ yẹn báyìí tó bá jẹ́ni tí ò ní self control ò lè ṣe ìyàwó kékeré mo ní ṣáyìn náà ti wá rí nísìn wípé kì í ṣe gbogbo ìgbà ọlá pé society wa wọ́n ti kọ́ wa láti mọ̀ crucify àwọn tó bá fẹ́ lọ ṣe ìyàwó kékeré and we grew up with that mentality irú àwa báyìí thank God that God opened the eyes of people like us to be able to see beyond the 4 corners of ohun tá a wà trained fún wọ́n yẹn sábà ti gbọ́ pé ìyàwó ẹni yìí ìyàwó kékeré ni automatically àti bìlífù pé oníṣekúṣe ni àti bìlífù pé gódìgà ni àti bìlífù pé kò nífẹ̀ẹ́ ọkùnrin yẹn torí owó ló ṣe wá àtọkùnrin tí ò lówó àìmọye ìyàwó kékeré tí ọkùnrin ò fún ní owó tọkùnrin ń fìyà jẹ tí ò dẹ̀ lè sọ̀rọ̀ tọ́rọ ti mọ̀ pé tóun bá sọ̀rọ̀ kò sẹ́nì kankan tí ó gbọ́ tóun mo léèyàn kan tó wá bá mi DM tó ní ìyáálé òun máa ń pe àwọn ọmọ òun ní ọmọ àlè ó bí ìbejì fọ́kọ ìyáálé wa mọ̀ pé àwọn ọmọ rẹ̀ yóò ní ọmọ àlè ní àwọn ọmọ yẹn so tó bá ti wá ń sọ bẹ́ẹ̀ ó ní iṣẹ́ kọkàn òun kọ́ṣàn wọn kò ní kọ́ṣàn wọn tó ń bá ti wá ń sọ fáwọn èèyàn wọ́n wá mọ̀ bú òun pé èmi nìkan ni mo fún òní listening ears wípé iṣẹ́ tó yẹ kọ́kọ́ yín ọkọ yín ló yẹ kó ṣiṣẹ́ yẹn ọkọ yín ló yẹ kó ṣiṣẹ́ yẹn by telling your ìyálé láti mọ̀ pé àwọn ọmọ yín ní nǹkan tí wọn ò jẹ́ èwo lọ burú wọn pa àwọn ọmọ láwọn ọmọ àlè so majority àwọn ìyàwó kékeré the society is not fair on them irú ẹni tí rúbọ́lá ń lé tó poison ara ẹ̀ yẹn so most of the time condition tẹ́nìkan wà tó fi wá ṣẹlẹ̀ kejì àníjòkó ká ṣe sober reflection of it ọkàn kẹrù ọ nígbà tán ti wá fọ́kọ ẹ̀ ṣe kejì ọ̀fẹ́ mọ́ ọmọ wa lọ ń bọ̀ bá wá dé gbòòrò you will now go and face reality of life now ẹni tó wá fẹ́ tó fẹ́ lọ ṣe tọ́mọ́tì ẹ̀ra mà ó fẹ́ lọ ṣe ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ ẹni tí yàálé ní mental problem ẹni tí yàálé ò ní mental problem gan tó ṣe pé normal ni so rò pé ó easy ni ọ̀tọ̀ lẹni tí ò mẹ́rí rárá tí ó ti kórìíra ẹ̀ already ọ̀tọ̀ ni àwọn ọ̀rẹ́ ìyálé tí wọn ò rí ọrí rárá tó ṣe wípé bíi kí wọ́n sì tọ́ sí ọ lára ni ọ̀tọ̀ ni ìyálé yẹn stand by ẹni mi ti ẹnìyẹn ẹ̀ lè rẹ́ tí Jésù ó fèdí ẹlòmíì ò bu ọ̀sọ̀ tá kú ni sẹ́mi ẹ̀ gbé nísìn lílọ tó ń ronú àti lọ nísìn you are contemplating to go and be the second you don't want to be the first you are now contemplating to be the second have you thought about the fact that in tó mú ọ condition tó mú ọ fẹ́ ṣèkejì ṣé o ti rò bóyá condition tó mú ẹni tó wá ṣèkejì lọ́dọ̀ ọkọ ẹ̀ náà ní 2018 yẹn nìyẹn have you thought of it because what I thought I was try to look for how to go back tó o bá ti ṣù àga tó o tí ìbalẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ tó o tí ìbú àwọn ẹbí torókùn obìnrin míì tó bá ti rí pọ́kọ̀ òun fẹ́yàwó ábìlífù páwọn ẹbí ọkọ ti gbàbọ̀dẹ̀ fóun ábúyà ábú bàbá ábú ẹ̀gbọ́n ábú àbúrò gbogbo ẹbí ọkọ ló ti máa ṣu hádì láti ṣu hága tó o bá ti ṣu hága o lè gba ọkùnrin ní ẹrasà tọmọtì ẹ ṣeun mi ìmọ̀ pọ́kùnrin ló wà lábẹ́ profile yẹn o lè gba channel yẹn wọlé tọ́lọ́n bá jẹ́ kó o rí ojú rere wọn because èyí tó ń contemplate láti lọ ṣe ìkó lè wọ́ọ̀kì even kí ìyàlẹ́ gan mọ́ ní mental problem are you prepared to be the second ọ̀ lè ṣe first second lọ́wọ́ àrò kó lè ṣe sọ̀rọ̀ pé life yìí sì pẹ̀lú àwọn ìyàwó kékeré àwa tá à ń ṣeṣẹ́ yìí àwa la mọ̀ tójú àwọn kékeré yẹn ń rí because àtìyálé àti kékeré àti ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin àtọkọ gan all of them wọ́n á fúlù DM wọ́n fúlù direct message you see people's practical reality of life practical life ló máa rí are you ready for it torí mo wá ń sọ mo níṣẹ́ ẹ̀yin tẹ́ ń
àti lọ ṣe kejì ní ìsìn ṣé gódìgà nìyí ṣé nítorí ẹ ti ná gbàrà náà gbòòrò lẹ ṣe fẹ́ lọ. But those are the things, those are the names tẹ́ pé ẹlẹ́ẹ̀kejì yẹn ṣe rí society wa nǹkan tí ò jẹ́ ká improve ká grow ni wípé we have been trained to think in one way. Ọ̀nà kan là ń ronú sí diversify ìrònú wa. Ẹni tí gbogbo èèyàn ń pè léèyàn burúkú tán ń pè ní gódìgà tán ń pè ní gbọkọgbọkọ tán ti pè lóríṣiríṣi orúkọ yìí. Somebody like me, that is the kind of person tẹ́mi máa ń like láti pè kí n engage in discussion. When I started my sex and moral talks, that woman that everybody was dragging, I have to go to her page and go and look at what she's doing. I just pick the pickables and see the receivables, remove the removables and pick the pickables, and I added one or two scientific facts to it. That was what made me start my own presentation. And I will say that her work was instrumental to my own, to the start of my own. Because she's an adult, she's experienced, she has both practical and theoretical knowledge of what she's saying. But in a situation táwọn kan wá ti lẹ́nìkan ò dáa tí gbogbo wá sì ti trash ẹ̀ off a lè learn. Nítorí ẹ̀ ẹni táwọn kan kórìíra, that could be your own angel that God has made to make you to be able to tap from the person to make you continue also. Mo ní àwọn mentality kan ti kó sí wa lórí bàbá dìmá ò ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ọjọ́ ẹ káàsán sir, God bless you. Ẹ ṣé kúfẹ́, I'm very grateful sir. Sọ̀rọ̀ mi yé wa, mentality kan ti kó sí wa lórí pé ẹni tó bá ti wá fọ́kọ ṣìkejì gbọkọgbọkọ ni ó wá da lérú ni kò fẹ́ jìyà ni already prepared food ló wá jókòó tì kò nífẹ̀ẹ́ ọkọ torí owó ló ṣe wá torí igbá ló ṣe kì í mú wá jókòó ronú pé kí ni nǹkan tó lè fà á tẹ́ni yìí fi wá. Mo wá sọ mo wá ní condition tẹ́yìn wà nísìnyí tẹ́ wá ń contemplate àti lọ ṣe lẹ́ẹ̀kejì lọ́dọ̀ ẹ̀ tí ìyáálé ní mental problem. Ǹjẹ́ ẹ mọ̀ bóyá condition tẹ́ wà ilẹ̀ nìyẹn náà wà bóyá òun náà fi marriage ẹ̀ lẹ̀ nítorí wípé ọkọ fẹ́ yàwó lé ni tí ò wá ní choice more than to go and be the second. Bẹ́ẹ̀ àwa ò kí ń mọ̀ wípé ní obìnrin ìyàtọ̀ díẹ̀díẹ̀ wọ́n fẹ́ mọ̀ sí àkànṣẹ́ra wa ni bẹ́yìn ò ṣe fẹ́ ṣorogún ẹni tó wá ṣe number 2 yẹn gan ò fẹ́ ṣorogún kò sẹ́ni tó wù láti lọ jòkó sínú ilé kan tẹ́lò kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni òṣàjẹ́ pé méjì obìnrin ò dénú àti ìyálé àti ìyàwó kò sẹ́ni tó fẹ́ pé méjì lọ́wọ́ ọkọ kò wú ṣe. Ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo àwọn ìyàwó kékeré feta kan ni wọ́n ní true talk. Bẹ́ẹ̀ ni kò wú ẹnìkan kan ṣe àti number 2 àti number 3 kò sẹ́ni tí ò fẹ́ jẹ́ kan lọ́wọ́ ọkọ torí àwọn number 2 míì tán bá ń bọ̀ àníyàn burúkú náà máa gbé bọ̀ àníyàn kí ìyáálé lọ fún wọn kó mọ̀ wá mọ́. I'm telling you kò sí ẹni tó wù oníkálùkù kàn wó pé well this is the reality of their life and they are facing it. Are you understanding me? Everybody is facing the reality that has come to them. Ṣóyè wa bẹ́yẹn, that's why tí mo fi sọ nínú pre-recorded yẹn pé ní if you are not ready to maintain 2 àwọn ọkùnrin míì wà àwọn aláwọ̀ ò lè ṣe méjì tó bá ti mọ̀ pé ó lè ṣe méjì títí lé òdẹ̀ tó dẹ̀ fi pé kó wúlò fún ẹ mọ́ jẹ́ ó mọ̀ lọ lálàáfíà and let it be done officially. Níbi ayé sì lájú dé kò sóbìnrin tí ó kọkùnrin lẹ́ officially ó lè kó kúrò ní ilé ẹ o lè mọ́ ṣèyàwó ẹ̀ mọ́ o kó mọ́ fi gbígbẹ́ lórí bẹ́ẹ̀ kò ní officialize ẹ̀ tòró náà ti máa síkì cancel wọ́n ti máa jẹ́ kó yẹ pé wò bó báyìí lọ ọ parí nù. Bẹ́ẹ̀ ni now àwọn singles mi sọ single mother o singles náà bímọ rí tán mọ̀dá rí ẹlòmíì ìbàjẹ́ ni kò tiẹ̀ dókó rí wọn níye and both men and women has different relationship with age. Ìbáṣepọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní àtọkùnrin àtobìnrin ní ṣe pẹ̀lú ọjọ́ orí náà ní pẹ̀lú ọjọ́ orí tọkùnrin bá ṣe ń dàgbà sí irúfẹ́ obìnrin tó lè fẹ́ máa pọ̀ sí ni tóbìnrin bá ṣe ń dàgbà sí irúfẹ́ ọkùnrin tó lè fẹ́ máa reduce ni. Bẹ́ẹ̀ ni ẹ lè rí ìyá 15 sí kó lọ fọ́mọ 25 bẹ́ẹ̀ bàbá 50 ó lè fóbìnrin 25 tó kọ́ tètè rò dáadáa tó o bá ti wá mọ̀ wípé you can maintain 2 together torí ìyálé mi ti yíwà padà mo ti wá padà sọ́dọ̀ rẹ̀ àjẹkùn ìyá náà lọ́lọ́ ń jẹ́ ń bẹ̀ ó wulẹ̀ dárí jiyàn torí kó lè fẹ́ ní ọfẹ́ kejì nílẹ̀ ni ìyá ló sì máa jẹ́ she will still punish you. So ni mo fi ní tọ́ ọba ti mọ̀ àìmọye àwọn ọkùnrin náà tán náà jìyà
even àwọn ancestors wa tán sì mọ́ ẹlòmíì náà jìyà lọ́wọ́ obìnrin wọn ọkàn sọ ni. So you will not be the first person to suffer. Torí pé ní ọ̀pọ̀lọpọ̀ yín àwọn kékeré tẹ́ lọ mọ́ mú àwọn yẹn wọ́n tẹ̀lé mọ́ròjú yín lẹ̀ tó ọdún kan tẹ́ fi padà lé society ò dẹ̀ ní wà fẹ́ on them. Ìmí inú yín dẹ̀ lélẹ́yìn ẹni tó fẹ́ ṣèkejì ẹni yẹn ti jẹ́ single mother ń bì kan tẹ́lẹ̀ yẹn tó wá sọ di ọmọ mẹ́ta bàbá méjì àbọ̀ ọmọ mẹ́rin bàbá mẹ́ta kalẹ̀. So think of it. Now mo wá sọ fẹ́ ni ẹ mo ní ẹni ẹ fẹ́ lọ ṣèkejì lọ́ọ̀dẹ rẹ̀ ní ìsìn tẹ́ ẹ mọ̀ wípé ìyàwó rẹ̀ ara rí ọ̀yá ni níjọ́ ara ìyàwó bá yá ìjẹ́jẹ́ mọ̀ sáwọn ẹbí ìyáálé gan òní lẹ́yìn lẹ́yà mọ́ àwọn wèrè wọn ní lọ́yìn ọmọ wọn ti ya wèrè tẹ́lẹ̀ kẹ́ tó dé ọlọ́run bá ń gbọ́ wọ́n ní àdèfí yù wọn ní ló ti ya wèrè tẹ́lẹ̀ kẹ́ tó dé wọ́n lẹ́yìn lẹ́yà wèrè ni ibùjókòó yín níbi tẹ́ ẹ ti jẹ́ nọ́mbà 1 tán ti ń pè ìmọ̀ mi ẹ kú òǹbẹ ẹ wá ń contemplate àti lọ rèé ṣèkejì ṣé ẹ rò pé ìyàwó ẹlẹ́ẹ̀kejì gbogbo èèyàn is not for the weak o. wọ́n ní I wonder where you get all this fact and wisdom with your age what you're saying is rẹ́ṣẹ̀ bàbá dán pọ̀ ló ọlọ́run náà ni ọlọ́run ni is God ẹ ṣeun sà. mo ní so ẹ mọ bí ẹ ti lọ rèé wá bẹ́ẹ̀ ti lọ rèé reconcile I'm telling you though I understand pé àwọn ọkùnrin míì wà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé tóbìnrin kan bá ti lọ òun ò ní gbàmọ̀ bẹ́ẹ̀ táwọn ẹbí bá sì pé wọ́n ní your words is a motivation for me it's all about mọ̀ mo ní táwọn ẹbí bá sì pé ọ̀pọ̀lọpọ̀ tán ní kò lè wá mọ̀ náà irọ́ ni tó bá fẹ́ fẹ́yàn tó bá ti níyàwó rí mọ́jì ó fi pé kò lè wá mọ́ ó ti lọ mọ́jì ó fi yẹn wù ẹ́ lọ́ọ́ bẹ̀ nítorí pé ó wù ẹ́ tòró onífẹ̀ẹ́ òun náà nífẹ̀ẹ́ kò sì jẹ́ ó fẹ́ ní ṣùlọ́kà let him pay your dowry in full sórí tẹ̀yìn tó tiẹ̀ worst jù làwọn tán fẹ́ yín ní ṣùlọ́kà tán sanwó orí yín ìwọ́n tiẹ̀ kíní ni ẹ baby mama ni ọ̀ kì í ṣe ìyàwó ẹni àdánà fún gan díẹ̀ ìwọ̀nba lọ́kàn lè rí ráìtì kílẹ̀mù díẹ̀ nítorí pé ìyàwó ni ọ́ bẹ̀wọ̀ tó ṣe póyún lọ́kàn ní tí wọ́n gbé ọjọ́ sí kọ́nà kan ìwọ yẹn ò tiẹ̀ wò ó bí ìgbọ́ bá lọ fìyà jẹrẹ ẹni o. Then another thing ni pé society wa a máa ń gbàgbé the place of the man because ẹni tá à ń bú bó wá ṣèyàwó kékeré ṣóbìnrin kan lè dára rẹ̀ fẹ́ ṣé bókùnrin kan ló fẹ́ ọkùnrin tó lọ fẹ́yàwó ṣé kò mọ̀ pé òun níyàálé ńlé tẹ́lẹ̀ kó tó lọ fẹ́yàwó kí lè ta máa ń gbàgbé place of àwọn ọkùnrin yẹn majority àwọn ọkùnrin yẹn náà máa ń wo mọ́ àwọn tó ń fẹ́ yẹn náà bẹ́ẹ̀ ni àwọn ọkọ yín náà máa ń wo mọ́ wọn ìmí inú wọn á lóun ò lè fẹ́ wọn á kó kúrò níbi tó ń gbé lọ bòmíì wọn á tún wá lọ bòmíì yẹn ká wo mọ́ pé dandan kó ṣàfáwọn ṣèkejì dandan kí lédè tí a kì í nà ká sáwọn ọkùnrin yẹn náà pé ebó ọmọ pọ̀ níyàwó èmi ló dé tó fi fẹ́ yàn mí ká tiẹ̀ pé wọ́n jókòó káwọ́ ṣòro tó ṣàtọ̀ ìgbésí ayé wọn but we have been trained to believe pé àwọn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta yẹn àwọn ni gold digger àwọn ni gbọkọgbọkọ àwọn ni ó dùn tán ló dé àwọn ni onírin òṣì lẹ́sẹ̀ àwọn ni pé wọ́n ti nágbára náà gbòòrò kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ìwọ gan tó jẹ́ number 1 lónìí ṣó o ti rárí dájú assurance ti wà fún ẹ pé in the next 3 years ibi tó wà yẹn ló ṣì máa wà o lè rélé nìní ìyẹn ò ń ṣèpè kò sí tí ó lè ara reality of life tá a máa dì mẹ́rù ni ẹlòmíì ìyá ọkọ ní problem ẹ mo rí kọ́mẹ́ǹtì kan ní TikTok lábẹ́ fídíò mi kan tẹ́nìkan ní I should talk about mother-in-laws ẹlòmíì ìyá ọkọ ló máa jẹ́ problem ẹ ẹlòmíì ò lè jẹ́ bí ọkọ kan tàbí bóyá rìn àjò kan tó ti rìn láwọn ìgbà kan tí ò dẹ̀ rí kíní yẹn settle tàbí anything unfortunately gan ọkọ gan lè kú may we not be unfortunate ọlọ́run mọ̀jẹ̀ kọ́kọ́ kú mọ́ wa lórí ni tí ó dẹ̀ sí yọ̀ǹgì táwọn èèyàn dẹ̀ sọ fún un pé kó lọ rèé rì má rí tí ò bá wá rí single fẹ́ mọ́ ń kọ́ ni mo sọ pé tá a bá fẹ́ gbógun ti èèyàn kan ẹjẹ́ àṣẹ níwọ̀nba ẹni tó ń contemplate láti lọ ṣe second wife lọ́dọ̀ ẹni tí ìyáálé ẹ̀ ní mental problem so ever imagine pé òun lè bára àwọn onírú condition yẹn ever in life so only some when we even lie their wife is dead just to for you to accept of course Adéògùn Ọlámídé ẹlòmíà níyàwó òun ti kú ìwọ tó fẹ́ pa ìyàwó kékeré tán fẹ́ wọlé ọmọ ẹjọ́ tí ọkọ yẹn rò fún ìyàwó yẹn ń pa rẹ ni ẹlòmíà níyàwó òun ti kú àìtí ẹ̀mọye irú ẹ̀ àìmọye àwọn tán ti fall victim of that tí ó ní àyàwó òun ti kú ìyàwó tó ń kọ́kọ́ fẹ́ ti lọ ìmíì tó ń dẹ̀ fẹ́ ti kú ẹlòmíà tiẹ̀ ní ìyàwó òun ti kú òun ò dẹ̀ tí yé rí má rí láti ìgbà yẹn
wọ́n ní some when we say they don't have wife at home ẹlòmíà lòun ò níyàwó táwọn fámìlì ẹ̀ náà ò dẹ̀ ní sọ fún ẹ tó dẹ̀ máa kóra wọn wá dáná fún ẹ. When you're telling the truth, but my sister very bitter. I wish people can apply this wisdom in their lifestyle. So, bó ṣe jẹ́ nìyẹn, kò sí ẹnìkankan, kò sí obìnrin kan tó wà lábẹ́ ọ̀run yìí tó fẹ́ pé méjì lọ́wọ́ ọkọ. Kò sẹ́ni tínú ẹ̀ dùn láti lọ ṣe second degree kan àbí third. Kò sí. Torí bí ṣe ń ṣe po ní ṣọ̀rá, bí ṣe ń ṣe ọ́ ní ṣòun náà. That's why àwọn míì they prefer to remain single. In fact, mo ní àǹtí kan tó ṣe pé convert ni Muslim convert. She was a Muslim, she became a Christian. Àǹtí yẹn sìn ó ti pé 42. Tó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn ń fà á pé níbi tó jẹ́ pé èèyàn tó jẹ́ Muslim ni grandpa ẹ̀ ló mú Islam wọ̀lú wọn. Kẹ́ lè mọ̀ pé kò ń ṣe Islam sí agbọ́mu sí abranch. Àwọn tó ṣe pé solid Islam ni wọ́n ni kó tó di wípé ó wá get converted. I think when she went to NC. Till date, and people are drawing her that she should come back to Islam so that kó lè settle kò dé lọ ó dẹ̀ ṣì till date mi tí ẹ fi òpó tí ìmọ̀ ọkùnrin. So there are so many challenges like that for people. So when they watching you from UK ẹ ṣe ń bàbá Akíndélé George the link for support ni mo ti pin yẹn àwọn tí àbádẹ́ fẹ́ lo link yẹn. I'm also live on TikTok. So we can come and buy me gifts on TikTok. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tá a bá ní orí ọ̀fẹ́ ẹni tó bá ń contemplate though woman yẹn èmi discourage ẹ ní o mo ní ẹ má lọ ṣe second wife lọ́dọ̀ ẹni tíyàwó ẹ ní mental problem ìyẹn ò tiẹ̀ kí n ṣe option. If you think ẹ bá feel pé bẹ́ẹ̀ ti ṣe ń dágbé láti 2018 yẹn ò tẹ́yìn lọ́rùn ẹ padà síbi tẹ́tí ń bọ̀ ẹ padà sọ́dọ̀ ọkọ yín tó bá wá lòun ò fẹ́ mọ́ ọ̀tọ̀ nìyẹn tí mi ìdẹ̀ feel kó lè sọ bẹ́ẹ̀ ṣe bó mọ̀ pé nítorí pé ìgbésẹ̀ tó ń gbé yẹn ilẹ̀ ṣe lọ eléyìí tó dẹ̀ ń fẹ́ tó ti wà nínú ilé tó ń fẹ́ tó ti ń gbàgbọ́ náà ti mọ̀ pé òun nìkan kọ́ ó ti mọ̀ pé anytime any day èyí tó ti lọ yẹn can surface and just come and majority ẹ̀yin tẹ́ ń gbógun tàwọn kékeré yẹn ẹ má wulẹ̀ gbógun tì wọ́n ṣóyé wa wọ́n ní I will never be a second wife in any man's house it's risky bẹ́ẹ̀ ni Àmọ̀kẹ́ Adé very very risky mọ nǹkan tó ju àwọn kékeré yẹn rí so nǹkan tí mo wá fẹ́ fàyàn ni pé àǹtí tí mo ń rán story ẹ̀ yẹn ó ní opportunity àti ṣèkejì ṣèkẹta kò ṣe ní now and she's 42 ó dẹ̀ lóun á dúró ní single kò easy bàbá clem